ṣùgbọ́n tẹ́mi fẹ́ sọ ni wípé fún gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ ní ìránṣẹ́ Ọlọ́run tẹ́ wà níbi ìgbéyàwó Kábíyèsí àti Naomi ẹni ègbé ní gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yẹn ẹ̀ ń ṣe ní ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ èṣù nìyí. Ó lágbára òye ẹgbọ́n tá lálẹ́ dálẹ́bi ohun tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Ǹjẹ́ Oríyọmí Hamzat àti Queen Naomi tí wọ́n ní intention gidi láti ran àwọn èèyàn lọ́wọ́ láti fáwọn ọmọ kéékèèké lóúnjẹ lálẹ́ dálẹ́bi ni àbáwọn ìjọba tó ṣe pé wọn ò jẹ́ káyé ó gbẹdẹmukẹ fáráàlú tẹ́bí fi ń pa everybody báyìí. Ó lágbára ò nínú fọ́nrán ẹ̀yìn ẹ máa gbọ́ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí Àdàbà Síónì tó sọ lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó wáyé nílùú Ìbàdàn eléyìí tó involve Oríyọmí Hamzat àti Queen Naomi. Kódà ó tún sọ fóun ránṣẹ́ ohun burúkú ni Àdàbà Síónì fi ránṣẹ́ sí àwọn wòlíì pàápàá àwọn ìjọ Celestial Church lórí ọ̀rọ̀ bàbá Tibetan tó ń bẹnu àtẹ́lu Queen Naomi àti àwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn pastors àwọn prophetess pátápátá tí wọ́n wà lórí ìjókòó níbi ayẹyẹ ìgbéyàwó Ọọ̀ni of Ife àti Queen Naomi pé kí ló dé tí wọ́n fi fọwọ́ lẹ́rán sí ìgbéyàwó wọn tí wọ́n fi bá wọn rí ìjà tó wà láàrin àwọn méjèèjì parí títí tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Queen Naomi tó fi ṣẹlẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká jíjọ wò kẹ̀dẹ̀ má bá mi fèrò tí yín sí comment. láàrin èmi àti yín ẹgbọ́n ṣé Naomi fi wọ́n dájọ́ ni òun ni mo máa fi sọ fún gbogbo àwọn ènìyàn wípé kó o máa fún gbogbo èèyàn lóúnjẹ ìyẹn ò ní kó o má lọ́tàá o ìyẹn ò ní kó o má lọ́rẹ̀ẹ́ kó o wá máa fi gbogbo ìgbà jùkò fún àwọn ènìyàn ìyẹn ò ní kó o má lọ́tàá ìyẹn ò ní kó o má lọ́rẹ̀ẹ́. Àdúrà kan tí mo fẹ́ kó o ṣàmílé lórí ni wípé àwọn tí wọ́n ń retí ọjọ́ ẹ̀sìn èmi àti ẹ láti fi wá ṣẹ̀sìn lágbára Ọlọ́run irú àwọn ẹni bẹ́ẹ̀ máa ṣẹ̀sìn àwa máa ṣògo ni. Gbogbo ẹni tó ń retí ìṣubú èmi àti ẹ láti jèrè ọ̀rọ̀ lára wa irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run á fi wọ́n sínú ìgbèkùn ikú ní agbára Olódùmarè. Tá bá wo bàbá Marcus tiẹ́tọ́ àbí kí lórúkọ ẹ̀ àrípò tí ń bá Naomi fa wàhálà tipẹ́tipẹ́ ńgbà kan wípé àbúrò òun ló ń fẹ́ Naomi kí ọba tó gbà á kí kinní kan tó ṣe òun dẹ̀ pé rẹ̀ níránṣẹ́ Ọlọ́run. That man of Tibetan or whatever is a disgrace to all Celestials if you people don't take an action about it. This man called Tibetan or whatever, he is a disgrace to all Celestials. Genesis ò ṣe nǹkan tó yìí náà tẹ́ tó gbógun tì nínú ẹgbẹ́ Celestial yín ẹ̀yin náà àwọn nǹkan tí máa yìí ń ṣe yìí ṣó gbé ògo Celestial ga ni àbó fi ìdọ̀tí yí ẹ̀yin Celestial lára. Gbogbo wa la rí nígbà kan tó ń pariwo wípé àbúrò òun ló bá olórí Naomi sùn ó ṣe gbá ó ṣàwo ó ṣe kòkó bàbá aṣá sùn kó tó di pé kábíyèsí gbà lọ́wọ́ ẹ̀ gbogbo wa la wà ń bẹ̀ ńgbà náà. Ẹ wo nǹkan tó tún ṣẹlẹ̀ yìí ó tún sọ pé Naomi fi dájọ́ ni ó ní kinní kan ni ó ní gbá kan ni ó ní àwo ni mò ń bọ̀ mi ò tí ì dé lábalábẹ̀ yẹn. Ẹ̀ẹ́dẹ̀rí máa kejì tóun náà sọ̀rọ̀ ó ń bú Naomi gbogbo ìṣòro tiẹ̀ ní pé nítorí pé Naomi gorí pẹpẹ ẹ ti ẹ̀ dúró ná now today Christianity ẹ dákun ṣé pẹpẹ ò ti máa rùn ṣé pẹpẹ yín ò ti máa rùn dídí ọpẹpẹ ṣé pẹpẹ yín ṣe mímọ́ ni pẹpẹ yín mọ́ báyìí kò sí pẹpẹ mímọ́ mọ́ nítorí gbogbo wa ti bà gbogbo ẹ̀ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọ́n ń dìtẹ̀ sí Naomi nítorí pé Naomi gorí pẹpẹ ó ní ṣọ́ọ̀ṣì gbogbo àwọn ọkùnrin wòlíì tẹ́ tó sọ yẹn ìṣòro tí wọ́n nìyẹn pẹ̀lú Naomi that is the problem they have with that woman. Òun ló fà á tọ́pọ̀lọpọ̀ wọ́n fi ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn nípa ìṣe wọn lẹ́ ó fi mọ̀ wọn mò ń bọ̀ labalábẹ̀ yẹn mi ò tí dé. Now mo wá lọ síbi wípé wọ́n ní pé ta ni ó ní ẹ̀bi who is to be blamed about this issue. Ṣé Naomi la fẹ́ blame ni àtOríyọmí àbí àwọn wo la fẹ́ blame àbáwọn ọmọ tí wọ́n wá tọrọ oúnjẹ àbí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ó ti pẹ́ tí gbogbo wa ti ń pariwo ebi ń pa wá lórílẹ̀-èdè yìí ebi ń pa wá kò sí nǹkan tí ìjọba wa bá wa dá sí. Lẹ́yìn ìgbà kan ni àwọn òbí máa ń sọ fún ọmọ wípé tó bá fún ẹ lóúnjẹ ń ta má gbà o tó bá fún ẹ ní kíní kan ta don't collect it o. Láyé ìsinyìí kọ́ àwọn òbí gan ni wọ́n ní káwọn ọmọ lọ máa tọrọ oúnjẹ wá níta nítorí àti lè jẹun. Láyé ìgbà kan àwọn òbí á máa sọ wípé if they give you biscuit don't collect it o if you collect it bring it home o. Bọ̀ láyé ìsinyìí kọ́ àwọn òbí gan ni wọ́n sọ pé ẹ̀yin ọmọ ẹ lọ máa ṣe bámbí àláwá káwọn lè jẹun nínú ilé.
ìbàjẹ́pọ̀ orílẹ̀-èdè wa dára ni, ìbàjẹ́pọ̀ tòrò ni, ìbàjẹ́pọ̀ tinúlé wa tó wá jẹ, kí àwọn ènìyàn wa lè máa sáré lọ nítorí pé wọ́n wá tó máa jẹ kiri, wọ́n wá tó máa jẹ ní wọ́n fi pàdé tó pa wọ́n báyìí. Kọ́lọ́ má jẹ́ kíkó òjijì ó pa gbogbo wa lágbára Olódùmarè. Àwọn tí wọ́n lọ síbẹ̀ yẹn, ìbàjẹ́pọ̀ àwọn náà rí jẹ́nu lé wọn, ìbàjẹ́pọ̀ wọ́n wà òkè, ìbàjẹ́pọ̀ gọ́ọ̀mẹ̀ntì àdúgbò wọn tún wọn ṣe ni. Wọn ò ní kúrò láti ilé wọn, wọ́n máa tọrọ oúnjẹ níbi tí wọ́n ti pàdé ikú lójú ọ̀nà yẹn. Wọn ò ní kúrò nílé wọn láti wá tọrọ oúnjẹ pàdé ikú tó pa wọ́n bẹ̀ yẹn. A ti ń pariwo láti jọjọ́ yìí, gàrí wọn o, ẹni ìdìrànlọ́wọ́ wa, ó wá dàbí pé a wà nínú ìjọba do whatever do what I like ni, kò ń ṣe ìjọba tó fẹ́ ṣe nǹkan tí àwọn ará ìlú fẹ́. Ìjọba tá a wà yóò dàbí ìjọba wípé either you like it or not, ẹ ṣe ohun tó ń bá fẹ́ ni. Ó tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn, a gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. Kò ń ṣe ìjọba wípé kí ni ìkọ́tàyàn ọmọ Nàìjíríà ń fẹ́. Mo fẹ́ bi wá lérè ìbéèrè kan báyìí, gbogbo àwa tá à ń wò mí. Òbí tí ó bí ọmọ méjì àbí ọmọ mẹ́ta, tí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá lọ ń jọbẹ̀ jẹ nílé onílé, tó lọ ń jí búrẹ́dì nílé onílé nígbà tẹ́bí ń pa wọ́n, ṣé òbí yẹn la máa blame ni àbí àwọn ọmọ tí wọ́n lọ ń jí búrẹ́dì? Òbí yẹn la máa blame nítorí kò fún àwọn ọmọ ẹ̀ ní oúnjẹ tó máa jẹ nínú ilé, ló fà tó fi lọ ń jí oúnjẹ olóúnjẹ jẹ níta. Ìbá jẹ́ pé àwọn ìjọba wa wọ́n tọ́jú wa bó ti tó àti bó ti yẹ ni, aráàlú ò ní lọ máa tọrọ oúnjẹ wá oúnjẹ lọ sí ojú ikú. Ní ìsinyìí, òwe wípé ẹnu kìnìún lówó wà, òwe yẹn ti ń ṣe mọ́ àwọn ọmọ Nàìjíríà lára báyìí. Anywhere tó ń jẹ àti jẹ́ bá wà ní gbogbo ènìyàn sá lọ. Ọ̀yàn lè yè, ọ̀yàn lè kú, kò kún anybody mọ́ báyìí nítorí ohun tá a fẹ́ jẹ. Táwa ni ká blame? Who is to be blamed lórí issue tó ń ṣẹlẹ̀ yìí? Olórí Naomi náà, òun náà rò pé nínú nǹkan tóun ní kóun fi ṣe oore fáwọn ènìyàn ní, oore wa padà dibi báyìí. Kọ́lọ̀ má yẹ kó oore dibi mọ́ wa lọ́wọ́ lágbára Olódùmarè. Ìyẹn ti lọ lábala bẹ̀yẹ. Lórí ọ̀rọ̀ Naomi, orí pé mi ò pè é ní olórí mọ́ nítorí wípé nǹkan kan fún ìgbà díẹ̀ ló máa nídìí mọ́. Shut up. Kìràkìtà, they are not a forever champion nínú ayé yìí. Take it or you leave it. Àti ẹ̀kọ́ yìí fún gbogbo àwa tí ìgbéyàwó wa bàjẹ́, fún ẹ̀yin obìnrin kan bẹ̀ yẹn àtẹ̀yin ọkùnrin kan tí ẹ sì ní issue lórí ìgbéyàwó yín. Ẹ rántí ibi tí wà tí ọkọ ẹ ti bẹ̀rẹ̀. Ókè, gbogbo wa la rí gbogbo nǹkan táwọn ènìyàn fi ojú ọ̀ nífẹ̀ẹ́ rí kó tó dípọ̀ nífẹ̀ẹ́ fẹ́ Naomi. Gbogbo wa la rí gbogbo èébú táwọn èèyàn bọ̀ nífẹ̀ẹ́, ẹ kò lè ṣe gbá ní ìgbàkọ̀ àwo ni. Ọlọ́run wá fi ìwọ Naomi, ó fi pa ẹnu ẹ̀gàn àwọn ọ̀tá rẹ́ lórí ayé ọba. Ìwọ náà wá sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run. Irú ìjà wo ló lè wà láàrin ọkọ àtìyàwó tí gbogbo àgbáyé wá bá wa sẹ́tù ẹ̀ tí wọn ò rí sẹ́tù? Ṣùgbọ́n tẹ́mi fẹ́ sọ ni wípé fún gbogbo ẹ̀yin tẹ́ pa ẹni ìránṣẹ́ Ọlọ́run tẹ́ wà níbi ìgbéyàwó Kábíyèsí àti Naomi, ẹni ègbé ní gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yẹn, ẹ ń ṣe ní ìránṣẹ́ Ọlọ́run, ìránṣẹ́ èṣù nìyí. Níwọ̀n ìgbà tẹ́ lè jókòó níbi ìgbéyàwó tí ìgbéyàwó yẹn dẹ̀ wà ní lápis díẹ̀ tí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run yẹn ẹ̀ lè tó, báwo lẹ wá ṣe fẹ́ tó ayé, ẹ fẹ́ tó ìjọ? Níwọ̀n tí ẹ bá lè tó ìgbéyàwó ènìyàn kan tí ẹ dẹ̀ jókòó ń bẹ̀, ẹ jókòó ń bẹ̀ gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run pé àpẹẹrẹ tí náà wà ń bẹ̀ o lọ́jọ́ ìgbéyàwó tá a so wọ́n pọ̀ yìí o. Ó túmọ̀ pé ìpè yín rádaràda ni, kò ní ìtumọ̀. Fún gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ níránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin ìyá àdúrà kan báyìí àtẹ̀yin èèyàn ìránṣẹ́ Ọlọ́run tẹ́ jókòó sí ibi ìgbéyàwó ọba àti olórí yẹn àti Naomi, tí ẹ wá lè sẹ́tù iṣu yẹn tó fi di àkókò yìí. Náà ń jẹ́ ń gbé sáàrin èmi àti ẹ. Ta ló mọ Naomi rí nígbà tí kíndé ó di pé Naomi fẹ́ ọba?
wọ́n bẹ Naomi kó ló dípò gbé Tadéníkáwò wá sí ààfin níjọ́ birthday. Now agbára àti àṣẹ tí ó achieve láti ọ̀dọ̀ ọba ó wá kò lọ́dọ̀ ọba ó wá fẹ́ tún fẹ́ lò vessel power yẹn. No, bí kò bá tiẹ̀ ṣàgùn orí ń kọ́ orí ẹlẹ́dàá ń kọ́ ẹlẹ́dàá. Iyì ibẹ̀ ni wípé kó jẹ́ olórí láàfin kó dẹ̀ máa ṣe kíní charity ẹ̀yẹn kí gbogbo èèyàn máa ṣe kíní kó máa support yẹ with the support of that ọba. Now èyí tí Naomi fẹ́ ṣe ní ìsìn ó fẹ́ ṣe ipò òun ṣe without the support of ọba o. Ẹ wo ohun tó wá gbẹ̀yìn ẹ̀. Ẹ wo ohun tó gbẹ̀yìn ẹ̀ báyìí. Àwọn èèyàn kan wá ní kíkíní kan dá sí kíkíní kan dá sí ẹni tó bo ìyàwó tó bojú mi jẹ́ for example rú tèmi náà ní ìsìn ìyàwó tí mo fẹ́ tí mo rí pé yẹ̀sì ìyàwó lélẹ́yìí mo fẹ́ o tọ́ mo torí ẹ̀kọ́ ìjọ mo kàn torí ẹ̀kọ́ ṣọ́ọ̀ṣì àwọn èèyàn wá sí ṣọ́ọ̀ṣì ó wá torí pé wọ́n ní olówó lọ́wọ́ jù mí lọ́ngbà náà àwọn òbí ẹ̀yin òbí ilẹ̀ máa ń da marriage rú ẹ̀yẹ́ nìsín ẹ wá lọ tọ̀ ẹ wá bọ́ sórí social media ẹ wá sunkún egbére ọ̀rọ̀ mi máa bí àwọn èèyàn kan nínú ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹ ká ronú jinlẹ̀.